tó ẹ kúlé o, gbogbo ẹ̀yin olólùfẹ́ kan ní iléeṣẹ́ the ISHÉ herbal ventures níbikíbi tẹ́ ẹ bá wà, mo kí yín mo kí yín lákìnkì tán. Mo kí Olódùmarè ọba mi, ọba àtàtà, kábíyèsí ìbàrẹ̀ o. Mo gbèdì fẹ́yìn àgbààgbà tí bẹ lótùúfẹ̀, mo gbèdì fọmọdé ilé, mo gbèdì fágbà òde, mo gbèdì fún gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ́ wá, mo gbèdì fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ fẹ́ wá, mo gbèdì fún gbogbo yín o. Ẹ wò ó, ẹ̀yin náà ti mọ̀ mí tẹ́lẹ̀tẹ́lẹ̀, ẹ mọ̀ pé nǹkan ń bẹ lágbàlá the ISHÉ tó bá dọ̀rọ̀ iṣẹ́ ìṣègùn ìbílẹ̀ Yorùbá, tó bá dọ̀rọ̀ oògùn tá a fi ń wo àìsàn, ẹ̀yin náà mọ̀ pé nǹkan ń bẹ nílé iṣẹ́ wa. Tó bá dọ̀rọ̀ oògùn tá a fi ń ṣèṣọ́rí kọ́wọ́ ayé mọ̀ bá tẹni, ẹ̀yin náà mọ̀ pé ó wà. Tó bá dọ̀rọ̀ àwẹ̀nù, ẹ̀yin náà mọ̀ pé ilé iṣẹ́ wa ò gbẹ̀yìn. Tó bá wá di bí ká wá ń tá a fi sọ́rí ẹni, tá a fi tẹ̀ síwájú nínú ayé, nídìí òwò, tá a fi ń rí kọ́ńtrátì, tá a fi ń ríṣẹ́ gbà, ẹ̀yin náà mọ̀ pé ilé iṣẹ́ the ISHÉ herbal ventures, ẹ̀yin náà mọ̀ pé àìṣẹ́ ni àná o. Ẹ wò ó, bí ìṣe mi, mo fẹ́ fi iṣẹ́ kékeré ilẹ̀ fún yín ni. Iṣẹ́ kékeré yìí mo fẹ́ fi ilẹ̀ fún yín. Ẹ gbọ́ kí ni ìdí tí mo ṣe fẹ́ fi ilẹ̀? Torí àwọn kò lọ̀rọ̀ sí ẹ̀dá ni tí wọ́n máa ń ronú pé àwọn lè dínà mọ́yàn. Ẹ gbọ́ mi yé? Torí àwọn kò lọ̀rọ̀ sí ẹ̀dá, àwọn tí ò fẹ́ ṣoríire, tí wọ́n sì fẹ́ kó lóríire ó ṣe. Àwọn tí ò fẹ́ tẹ̀síwájú, tí wọ́n máa bínú ọmọ ológo. Àwọn tí ò fẹ́ ríbi lọ, tí wọ́n máa ń ronú pé àwọn lè tilẹ̀kùn fẹ́ni tó níbi ire. Àwọn tí ò fẹ́ kó dáa fáwọn, tí wọ́n máa ń bínú ẹni tó ń dáa fún. Àwọn tí ò dán fún, tí wọ́n máa ń sunkún nítorí ẹni tó ń dán fún, tó tún wá ń dán yẹn dé fún. Torí irú wọn mo ṣe fẹ́ fi iṣẹ́ yìí lẹ̀ o. Ọ̀gbọ́, ṣó ti gbórí àwọn àgbà, ṣó ti gbọ́rọ̀ àwọn àgbà jọ̀hún àná. Wọ́n lọ́ta ò ṣe mí, wọ́n lára wọn ni wọ́n ń ṣe. Iṣẹ́ wọn ò ṣe mí, ara rẹ ló ń ṣe, ó ní o. Iṣẹ́ wọn ò ṣe mí, ara rẹ ló ń ṣe, ó rèé. Olórin kan níjọ́sí, ó ní ó lọ́ta ò ṣe mí o, ó lára òun, ara ẹ̀ ló ń ṣe, ara ẹ̀ ló ń ṣe. Ẹ gbọ́ ná, bó là á ṣe máa ń ṣiṣẹ́ yìí, tá a ṣe máa ń ṣe tó fi jẹ́ pé ibi ọ̀tá ìmọ̀ padà sílé ọ̀tá, tó fi jẹ́ pé àròyé ọ̀tá náà ní pa. Ọ̀gbọ́n mi yé, n tó nílò náà rèé. Iṣẹ́ ìṣẹ́gun, iṣẹ́ mọ̀ dínà mọ́ mi, iṣẹ́ ìṣiṣẹ́ kọ́nà mi ó mọ̀ dí, iṣẹ́ ìṣiṣẹ́ pé kí n lè rí di ọ̀tá fi gúnlẹ̀, iṣẹ́ ìṣiṣẹ́ gbogbo nìṣe níṣẹ́ yìí, gbogbo nìṣe ní. Bó ló ṣe máa ṣe? Sórí tí yóò bá jọ̀hún àná, àwọn àgbà jọ̀hún àná tó bá fẹ́ ṣiṣẹ́ yìí, wọ́n máa ń rọ́tàn kékeré sí i kán tó parí iṣẹ́ yìí. Bí wọ́n bá ṣe ń tò sínú agbada, wọ́n á wá máa rọ́tàn kékeré sí i kọ́tà lè máa gbọ́. Oníbò ni wọ́n máa ń wí. Wọ́n á ní ọ̀ ṣe mí, ara rẹ ló ń ṣe. Alákàn tó lòun ó ṣe mí, sọ̀mọ̀ pé alákàn ni mo mú lọ́wọ́ yìí. Alákàn tó lòun ó ṣe mí lágbájá ọmọ lágbájá níjọ́sí, kò rántí orí. Ṣọ́ọ̀ṣì mọ̀ pé alákàn ò lórí. Wọ́n wàá mú báyìí, wọ́n fi sínú agbada. Wọ́n fa alákàn òun sínú agbada. Wọ́n tún wá mú, wọ́n ní ọ̀ ṣe mí ọ̀tá, ara rẹ ló ń ṣe o. Ọ̀pọ̀lọ́ tó lòun ó ṣe mí níjọ́sí, wọ́n ní kò ṣe mí, ara ẹ̀ ló ń ṣe. Wọ́n nítorí bọ́pọ̀lọ́ ṣe múra tó títí, wọ́n lára ẹ̀ náà ní gbé dálẹ̀. Ọ̀ ṣe mí ọ̀pọ̀lọ́, ara rẹ ló ń ṣe o. Mo bá tó mọ́pọ̀lọ́, mo fi sínú agbada. Ọ̀pọ̀dèjì. Wọ́n wàá mú kọ̀ǹkọ̀. Wọ́n á ní kọ̀ǹkọ̀, ọ̀ ṣe mí o, ara rẹ ló ń ṣe. Wọ́n ní kọ̀ǹkọ̀, ọ̀ ṣe mí lágbájá ọmọ lágbájá, ara rẹ ló ń ṣe. Wọ́n ní kọ̀ǹkọ̀ tó lòun ó ṣe mí níjọ́sí, wọ́n ní kọ̀ǹkọ̀ sáré títí kò rántí kúrò lódò. Odò ní kọ̀ǹkọ̀ gbé, odò ní kọ̀ǹkọ̀ kú sí. Kọ̀ǹkọ̀ ọ̀ ṣe mí o,
ara rẹ lọ ń ṣe. Bó bá tún mú kọ̀ǹkọ̀ wọ́n fi sínú agbada. Wọ́n wàá tún yíjú sátare. Wọ́n alátare, atare rèé o, wọ́n ní ọ̀ṣẹ́ mi o atare. Wọ́n lára rẹ lọ ń ṣe o. Wọ́n ní ọ̀ṣẹ́ mi atare, ara rẹ lọ ń ṣe. Wọ́n nítorí atare tọ́ta lòun fẹ́ fi ṣe mí níjọ́sí. Wọ́n látare sáré títí wọ́n nílé adáǹṣe látare kú sí. Ìwọ ọ̀tá wọn lọ́ọ̀ ṣe mí o, wọ́n lára rẹ lọ́ọ́ ṣe. Mo wàá mú báyìí, mo wàá fi sínú agbada, mo fi lé lórí. Sọ gbogbo èròjà ti tán. Mo wàá gbé agbada báyìí, mo wàá gbé kòkó báyìí. Wọ́n wá sọ pé gbogbo ọ̀tá tó lòun ó ṣèmí lágbájá ọmọ lágbájá, ara wọn mọ̀ ní kí wọ́n ṣe. Gbogbo èròjà tó lòun ó ṣe mí tí gbogbo ọ̀tá láwọn ó lò láti fi ṣe mí, ara wọn ni wọ́n ṣe o. Mo wàá gbé báyìí, mo gbé sórí àrò, mo bá jógun yìí ló bá parí. Ẹ bá jógun yìí ló bá parí. Olódùmarè, ẹ dákẹ́ bá ń share program yìí. Ẹ bá ń share program yìí kó lọ sọ́dọ̀ gbogbo àwọn olólùfẹ́ wa pátápátá. Ẹ bá ń share rẹ̀ kó lọ sọ́dọ̀ gbogbo àwọn olólùfẹ́ wa. Ìwọ tó o bá jọ̀tá, gbogbo tí ń jẹ́ tẹlẹ́dùmarè tó o bá ṣe kò ní jẹ́ fún ọ lọ́la bá mi àbẹ̀fẹ́. Wọ́n á ní ìwọ náà ó ṣe. Gbogbo ẹ̀yin oníṣẹ́ ibi pátápátá, gbogbo ẹ̀yin láabi oníláabi, bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ kò ní jẹ́ fún yín o. Kò ní jẹ́ bí idán. Láṣẹ Elédùmarè kò ní ràn bí òrùn fún yín. Gbogbo ìwọ tó nínú re tó o fẹ́ káyé ó ṣe ọ́, tó o fẹ́ káyé ó lù ọ́ bígbà, tó o fẹ́ káyé ó fi ọ́ dìgbàdìgbà, láṣẹ Elédùmarè tó bá lo iṣẹ́ yóò jẹ́ bí idán, yóò ràn bí òrùn lọ́la bá mi àbẹ̀fẹ́. Ìwọ bá mi jóògùn yìí, tó o bá ti jó, tó o bá lè fi kọ́stáàdì lò ó ṣe bẹ́ẹ̀ kó fi kọ́stáàdì lò. Tó o bá wá lè fi kọ́stáàdì lò nǹkan dúdú ò bá mi lára mi kì í lò nǹkan dúdú. Ìwọ pò mọ́ṣẹ́ funfun, pò mọ́ṣẹ́ yíkéyìí kó fi wẹ̀. Ìgbà tó bá wù ọ́ ni ọmọ fọṣẹ yìí wẹ̀. Láṣẹ Elédùmarè, ọ̀tá ò ní ṣe ọkàn rí ọgbẹ́ ṣe. Ó fẹ́ pè mí sí nọ́mbà yìí 09065 63 61 84 09065 63 61 84. Ìlú Ọ̀kínì la wà lóṣogbo. Ọ̀hún wá mi bọ̀ látọjọ́ Monday sọ́jọ́ Saturday làwọn fi ń dàlejò lóhùn. Tó bá ti ń bọ̀, tó bá ti dé jọ́ṣọ̀ Ọ̀kínì àkọ́kọ́ nílùú Òṣogbo, ìwọ gòkadà láti bẹ̀ kọ́ náà lọ sí iléeṣẹ́ ìdòwò IŞÉ herbal ventures. Láṣẹ Elédùmarè, àwa lọ́ọ́ dé bá, ìwọ náà ó sì padà délé láyọ̀ àtàlàáfíà. Káfíńre pàdé o, ire.